pé kó ká fún wa létí kò sí kọ́ńtì tí ó lè ṣẹlẹ̀ kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ ní Áfíríkà any country ní kò lè ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ àti sọ pé kò fún Nàìjíríà. Níjẹta ni wọ́n gba ìjọba ní orílẹ̀-èdè Gabon ṣáájú àsìkò náà ni ó ṣẹlẹ̀ ní Niger Republic bó ṣe wá rí oríṣiríṣi ni à ń gbọ́ àwọn sójà kan bó ṣe rí ìsà kí lá máa ṣẹlẹ̀ nílẹ̀ Áfíríkà pẹ̀lú àwọn sójà tó ń jáde káàkiri yìí. àti sọ́ńgbà táwọn lè fi gbàjọba láàtọ̀ pé kí gbogbo ẹ̀ máa expect àwọn country bíi tó máa gbàjọba pé kò tí stop ní Áfíríkà nítorí àwọn corruption leaders àtàwọn tí Ọlọ́run èèyàn wọ́n fara wọn sí ipò pé gbogbo wọn máa wà kù lọ. so situation ti Nàìjíríà ní kí bí changes ò bá wà ní Nàìjíríà kí ni láti pọ̀ sí. Alore TV. ní Nàìjíríà so wọ́n lè sí àbí màgòmágó ẹjẹ́ ìdìbò pé màgòmágó ni wọn dájọ́ òtítọ́ tó mílíkì àrùbá tó náà. so kò sí stop lẹ́yìn Gabon yìí náà kò sí stop kò sí sọ lọ́jọ́ yẹn pé ní kò stop ní Áfíríkà. mo dẹ̀ sọ nígbà táwọn lè dé ìgbà oríṣẹ́ ṣe ń ta ní ìfún mi mo ní wọ́n tún máa expect ànádà òun náà ló ti ṣẹlẹ̀ yìí. so àwọn leaders wọ́n wà láfíríkà wọ́n wà selfish mọ́ra wọn nìkan náà mọ̀ wọ́n dẹ̀ ń fi àjà wọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn so Ọlọ́run láti máa gbàkóso àwọn mẹ̀kúnnù wọ́n ń képe wọ́n ń pariwo so Ọlọ́run máa wá gbà wọ́n lọ́wọ́ wọn. a ti sọ pé a sọ kọjá ẹni tí Ọlọ́run bá yàn sípò Ọlọ́run sọ pé náà mẹ́tẹ̀ẹ̀ta pé kò sẹ́ni tó lè gbẹ́rù Nàìjíríà a ti sọ kọjá lọ kò sẹ́ni tó lè gbẹ́rù ẹ̀. tó tọ́lọ́ bá sọ pé àwọn ẹnìkan pé kò sáwọn tó lè gbẹ́rù orílẹ̀-èdè yìí tó bá bọ́ síbẹ̀ ìnira ni tó bá jẹ́ tó lè gbẹ́rù Nàìjíríà kò ní kọ́ tó ṣẹlẹ̀ yóò ní máa ṣẹlẹ̀. so kò sẹ́ni tó lè gbẹ́rù Nàìjíríà ní wọn a ti sọ. so a ti sọ gbà yẹn pé ẹni tí Ọlọ́run náà pé yóò bá ní pé kì í ṣe Tinubu. so a ti sọ àpẹẹrẹ ẹlẹ́rìí yẹn ọ̀rọ̀ Ọlọ́run kó lè ṣe náà ni ẹ̀ka àtẹ̀rí ń sìn. so gbogbo Nàìjíríà ti ní pátápátá yóò wọ̀ ní ti ní pátápátá ní nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ó ti ń sún lé lóko. so àwọn tó ń tẹ̀lé lẹ́yìn wọ́n máa padà lẹ́yìn ẹ̀gbẹ́ yìí. so bó ṣe rí nìyẹn àwa tó bá súnmọ́ Ọlọ́run ká máa gbàdúrà fún Ọlọ́run ìjẹun nǹkan náà máa pèsè fún wa. so kò sí nǹkan tó lè tẹ́nìkan lè ṣe lẹ́dọ̀ Ọlọ́run àti sọ lọ́dọ̀ yẹn pé Ọlọ́run sọ pé ìjọba yà á máa wọ́ọ̀sì sí pé gbogbo nǹkan ò ní sẹ́kù pé kì í ṣe Nàìjíríà nìkan ló máa dàrú àti sọ fún yín kì í ṣe Nàìjíríà nìkan ní oríṣiríṣi máa ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ kó tí ń ṣẹlẹ̀ lóríṣiríṣi so bó ṣe rí nìyẹn. àwọn ilẹ̀ Áfíríkà yòókù ń sin kí ni káwọn náà máa retí báyìí Niger ti ṣẹlẹ̀ Gabon ti ṣẹlẹ̀ àwọn yòókù ń kọ́ bó ṣe rí. a ti sọ tẹ́lẹ̀ ìfà ti sọ pé kó ká fún wa létí kò sí kọ́ńtì tí ó lè ṣẹlẹ̀ kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ ní Áfíríkà any country ní kò lè ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ a ti sọ pé kò stop so bó ṣe rí nìyẹn. àwọn ECOWAS tí wọ́n ní àwọn fẹ́ lọ gbàjọba lọ́wọ́ àwọn sójà àwọn fẹ́ gbé falágbára ní Niger ṣé yóò ṣeé ṣe ṣó lè wáyé bẹ́ẹ̀ ṣá. wọ́n dára wọn láàmú ni àwọn dára wọn láàmú ni wàhálà wọn máa dá sílẹ̀ wọ́n bá lọ bẹ̀ wàhálà wọn máa dá sílẹ̀ ó dẹ̀ máa affect Nàìjíríà ló máa affect. so bó ṣe rí nìyẹn kò dẹ̀ sẹ́ni tó fókun mọ́ so bó ṣe rí nìyẹn. ṣùgbọ́n nǹkan tó. kọ́ńtì kan láfíríkà tó fẹ́ fókun mọ́ pé òun fẹ́ fókun jà so wọ́n máa padà lẹ́yìn àwọn leaders wọ̀nyẹn ni àwọn leaders tó bá pọ̀ sí ẹni kó àwọn ìlú wọn padà lẹ́yìn gbogbo ẹ̀yìn.